àṣọ wa nílé ká gbára lọ Fúlàní gbogbo bíi tí gbogbo bíi lẹ́yìn bàbá pátápátá ká fi security mi fúnra wa àríyá ti dóde ẹnì kankan. ọkọ àwọn Fúlàní darandaran ó mọ̀ tó ti dé ta lẹ́yìn náà mọ̀ tó lè jẹ́ Alhaji Sunday Igboho ni o. ẹ wo ẹ gbúrò gbọ́ ọ̀pọ̀ àwọn èèyàn ló ń sọ pé àwọn ń gbọ́ rúmọ̀sì kan o pé ǹjẹ́ ó lè ṣẹlẹ̀ bí pé wọ́n sọ pé Alhaji Sunday Igboho pé wọ́n wá sí ìlú Ìbàdàn eléyìí kọjá rúmọ̀sì o. Alhaji Sunday Igboho ti dé kódà ó ti balẹ̀ gìjà sí Ìbàdàn. kí wá ní Alhaji Sunday Igboho ẹ gbọ́n tó wá sí nínú fọ́nrán yìí ṣe ráwọn Fúlàní darandaran burúkú tí ń da àwa Yorùbá láàmú gbogbo ó lójútùú ẹ máa wòran ẹ wo ẹ má jẹun gbọ̀n lákòókò ẹ wá lọ gbọ́n tí Alhaji Sunday Igboho sọ. àṣọ wa nílé ká gbára lọ Fúlàní gbogbo bíi tí gbogbo bíi lẹ́yìn bàbá pátápátá ká fi security mi fúnra wa àríyá ti dóde ẹnì kankan. Monitor is right for Lanky. Yeah, that's for Lanky. Aluka! Oh, ní ìdíjà. Ẹ lọ wájú sẹ́. Ẹ máa fẹsẹ̀ lórí. Ẹ máa tì mí dá. Ẹjọ́ ló ń kí ni. Ele mama ṣe. Rosa. Bàbá balẹ̀.
Àlàyé ń kú báyà. Ẹ lọ wájú, ẹ lọ wájú, ẹ lọ wájú. Ẹgbẹ́ bá lọ wá sí. Bàbá wa sí ẹgbà mi. Àwọn àpò kan ẹ̀sẹ̀ máa gbá kékeré. Akẹ́kọ̀ọ́ lójú ọlọ́rọ̀ tọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni ó sì kìnnìkìnnì ẹni ọ̀pọ̀ tọ́wọ́ dà. Àṣẹ. Akíkanjú Koiki Media bring the work closer to your doorstep. See my boss.
Koiki Media bring the world closer to your doorstep. See and hear. Today is July 22, 2025. See and hear. Bó ṣe lọ nílùú Ọ̀yọ́. Koiki Media bring the world closer to your doorstep. Baba, era sir. Yes sir. Yoruba, ìlú ayé. Baba, take easy. Baba, easy. Everybody, yeah. Koiki Media bring the world closer to your doorstep. Koiki Media bring the world closer to your doorstep. Today is July 22, 2025. Bó ṣe lọ nílùú Ọ̀yọ́ fún ètò ààbò ilẹ̀ Yorùbá. If you don't know, lọ́mọ. Wọ́n sí àyẹ̀. Koiki Media bring what closer to your doorstep. Koiki Media bring the world closer to your doorstep. Share, ẹ jẹ́ kó lọ fà, ẹ jẹ́ kó lọ fà. Bẹ́ẹ̀ni tó wà nílé kó máa mọ bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́. Ṣó ti yé, ẹ jẹ́ kó lọ fà. Kẹ́ni tó wà nílé kó máa mọ bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́. Koiki Media bring the world closer to your doorstep.
work closer to your doorstep. Báyìí ló ṣe lọ nílùú Ọ̀yọ́. Òní ní 22 oṣù keje ọdún 2025. Ẹ bá a ṣe ẹ̀ fún ètò ààbò ilẹ̀ Yorùbá. Fún ètò ààbò ilẹ̀ Yorùbá. Koiki Media bring the work closer to your doorstep. Bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́ sí àyè ẹ̀. Ẹ bá wa ṣe ẹ bá wa ṣe ẹ ṣe ẹ kí ẹni tó wà lé kó mọ bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́. Ìdí Ọ̀yọ́ state ìlú Ọ̀yọ́ la wà ní pálásì bàbá wa Aláàfin sí àyè ẹ̀. Koiki Media bring the work closer to your doorstep. Koiki Media bring the work closer to your doorstep. Àti ẹgbẹ́gbẹ́ tí ò bá wà ní ilẹ̀ Oòduà gbogbo ọjọ́ abájọ́ ọmọ ọkọ̀ tó ń gbé yes ilẹ̀ Yorùbá mú lọ́kàn wa àwa là ń pè láti gbé pẹ́sẹ̀ wípé ẹ̀já jẹ́ kí ètò ààbò ilẹ̀ Yorùbá ó ṣe dáadáa. Ẹ ṣe gan nítorí pé kí nìyí tí mo fi béèrè ìbéèrè a rí pé ẹ̀ ń fún ara yín ẹ jẹ́ ìkan lára ọ̀nà tó yẹ pé àkọ́dá ẹ̀dá ni ẹ jẹ́ tí ẹ̀dẹ̀ wà ní ìjàgbara wá ní ìmọ̀ràn tí ẹ ní fún àwọn tó jẹ́ akẹgbẹ́ yín tó kù ní gbogbo tí wọ́n ti darapọ̀ mọ́ ìjàgbara àti àwọn ọ̀dọ́ kan tí wọ́n fẹ́ ṣe ẹni tó gbogbo ya ibi kan ń dùn àtọ́jẹ́ ọ̀dọ́ tó wà tó wà. Koiki Media bring the work closer to your doorstep. Yeah, man. Koiki Media bring the work closer to your doorstep. Today is February 22, 2025. Bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́ fún ètò ààbò ilẹ̀ Yorùbá. Koiki Media bring the work closer to your doorstep. Ire wọn tó bẹ́ẹ̀. Koiki Media bring the work closer to your doorstep.
ẹ ti rí pé àwọn èèyàn tú jáde wọ́n tú jáde fún ètò ààbò ilẹ̀ Yorùbá. Báwo ni ìpànìyàn nílẹ̀ Yorùbá báwo ló ṣe fẹ́ dópin? We want security for Yoruba land. A fẹ́ kọ́mọdé lè lóko kó lọ kó bọ̀ kí àgbà lè lọ kó má sí nǹkan kan tó máa disturb wọn. Báwo ni ètò ààbò ilẹ̀ Yorùbá? Koiki Media bring the world closer to your doorstep. Koiki Media bring the world closer to your doorstep. Bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́. Báwo ni ètò ààbò ilẹ̀ Yorùbá? A fẹ́ ajínigbé nílẹ̀ Yorùbá mọ́. Ẹ ti rí. Ṣé ẹ̀yin báwo ni ẹ ṣe rí? Kí ni nǹkan tẹ́ rí sí nǹkan tó ń lọ yìí? Fẹ́tọ̀ ààbò ilẹ̀ Yorùbá báwo lẹ ṣe rí sí? Inú mi dùn gan. Mo tún pé Làmídì kú. Ọwọ́ adé tí wọ́n bò yẹ ọba ni ẹ̀ tó lọ fi jẹ ni ẹ̀ tó lọ fún wa ni àlọ́fì. Ìta àwa wá fún ni pé báwo ni security ilẹ̀ Yorùbá bó ṣe máa dúró kí àwọn olórí wa nílẹ̀ Yorùbá kí wọ́n dìde fẹ́tọ̀ ààbò ilẹ̀ Yorùbá kí a fẹ́ kí ọmọ kékeré lè máa lóko kó bọ́ láyọ̀ kí àgbà jáde kó bọ́ láyọ̀. Nǹkan tí a jáde fún nìyẹn fún ètò ààbò kí ilẹ̀ Yorùbá lè rọrùn torí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa torí ọjọ́ ọ̀la àwa ọ̀dọ́ torí ọjọ́ ọ̀la àwa àgbàlagbà. A dúpẹ́ fún Ọlọ́run ọba nígbà náà tó fún ọba tó sí bídà ní ẹ̀mí ẹ̀dú rẹ̀ fún wa náà ẹ̀dú náà yá ni. Ìṣètò rẹ̀ wọlé dùmarè tó dá wa kó bá fún sí torí òun gẹ́gẹ́ fún wa rẹ̀ kò fẹ́ kí Ọ̀yọ́ yí báṣubàṣu. Bàbá mi ìbéèrè tí máa fẹ́ béèrè lọ́wọ́ yín ṣé ẹ̀yin faramọ́ kí ilẹ̀ Yorùbá ó rọrùn àbí bó ni ẹ ti fẹ́ kó rí? Kí ọba rọrùn ló wà wádé. Kí ọba rọrùn ló wà wádé àìlọ́fẹ́ wádé. Kí ilẹ̀ Yorùbá ó rọrùn. Àlọ́fẹ́ wádé. Wọ́n á gbà ládùúgbà ìgbà tí ilẹ̀ Yorùbá ó bá rọrùn wọn ni fi ń sáwàtì. Koiki Media bring the world closer to your doorstep. Bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́. Today is February 22. July 22, mistake. July 22, 2025. July 22, 2025. Ẹ ti rí. Ẹ̀rí pé àwọn èèyàn jáde kílẹ̀ Yorùbá ó lè rọrùn. Àwọn èèyàn jáde fún ètò ààbò ilẹ̀ Yorùbá. Ètò ààbò ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. We cannot going back. A ò fẹ́ ajínigbé nílẹ̀ wa mọ́. A ò fẹ́ ìpànìyàn nílẹ̀ wa mọ́. A fẹ́ kí ilẹ̀ Yorùbá kó rọrùn fọ́mọdé kó rọrùn fàgbà sí à ń yẹ. Ẹ bá a share kí ẹni tó wà nílé kó mọ bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́. Koiki Media bring the world closer to your doorstep. Ẹ share. Àyè wà láti sọ èròǹgbà yín ní abẹ́ comment. Save for Yoruba land. We cannot going back. Koiki Media bring the world closer to your doorstep. Bàbá ń gbọ́, bàbá ń kí àṣẹ o. Koiki Media bring the world closer to your doorstep. Ẹ bá wa share, ẹ bá wa pín, ẹ bá wa share, ẹ jẹ́ kó lọ fà.
We want security of Yoruba land. We want security of Yoruba land. Báwo ni ètò ààbò fún ilẹ̀ Yorùbá? Koiki Media bring the work closer to your doorstep. Koiki Media bring the work closer to your doorstep. Today is July 22, 2025. A fẹ́ ètò ààbò nílẹ̀ Yorùbá. Báwo ni ètò ààbò ní ilẹ̀ Yorùbá? Koiki Media bring the work closer to your doorstep. Koiki Media bring the work closer to your doorstep. Koiki Media bring the world closer to your doorstep. A fẹ́ ètò ààbò ní ilẹ̀ Yorùbá. We want security of Yoruba land. We want security of Yoruba land. All say God bless Yoruba land. Ìrọ̀rùn fúnlẹ̀ Yorùbá la fẹ́. Ìrọ̀rùn fún ilẹ̀ Yorùbá òun la fẹ́. All say God bless Yoruba land. Báwo ni ìrọ̀rùn fúnlẹ̀ Yorùbá? We want security for Yoruba land. A fẹ́ ètò ààbò ní ilẹ̀ Yorùbá. Bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́. We want security of Yoruba land. Ètò ààbò fún ilẹ̀ Yorùbá. Yes, sir. We want security of Yoruba land. A fẹ́ ìrọ̀rùn ní ilẹ̀ Yorùbá. Koiki Media bring the word closer to your doorstep. Koiki Media bring the word closer to your doorstep. Ẹ jí ẹ má sùn, báwo ni ètò ààbò ní ilẹ̀ Yorùbá? A fẹ́ ètò ààbò tó péye ní ilẹ̀ Yorùbá. Stand for your ọjọ́ ọ̀la.
Stand for your Ojola. Share it. Share it. Abeg. Adigun Sunday. God bless Yoruba land. Mi ni wá yín tì. Yoruba land no going back for freedom. Baba. Hey. We want security of Yoruba land. Ètò ààbò tó péye nílẹ̀ Yorùbá. Ìrọ̀rùn fún ilẹ̀ Yorùbá. We want security of Yoruba land. A fẹ́ ètò ààbò ní ilẹ̀ Yorùbá. Ìrọ̀rùn la wá fẹ́ nílẹ̀ Yorùbá o. Ìrọ̀rùn la fẹ́. Bódìjà. Báwo ni ètò ààbò ṣe fẹ́ dára nílẹ̀ Yorùbá? Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ dìde o. Gbogbo ẹ̀yin tẹ́ ń comment, gbogbo yín la kí. A ní wá yín tì. Ìgbà tílẹ̀ Yorùbá ò bá dáa, wọn ní fi yín ṣàwátì. Ẹ lè comment, ẹ lè sọ èròǹgbà ọkàn yín. Safe of Yoruba land, we cannot going back. Ẹ jí ẹ má sùn. A ò fẹ́ ajínigbé nílẹ̀ Yorùbá mọ́ o. Àwa ò fẹ́ ajínigbé nílẹ̀ Yorùbá mọ́ o. We want
ètò ààbò ní ilẹ̀ Yorùbá, ètò ààbò nílẹ̀ Yorùbá tó péye pátá. Koiki Media bring the world closer to your doorstep. Koiki Media bring the world closer to your doorstep. Koiki Media bring the world closer to your doorstep. Koiki Media bring the world closer to your doorstep. Èmi gan like yín kó ń bẹ́ẹ̀ wọn tó bẹ́ẹ̀ Yorùbá land gan wà ṣe ti gbọ́ báyìí. You dey see it. See it. Àwọn ògo ilẹ̀ Yorùbá lẹ́ ń gbóhùn wọn yẹn o. Yorùbá land wà ní wáyìntì láṣẹ Ọlọ́run. Koiki Media bring the world closer to your doorstep. Koiki Media bring the world closer to your doorstep. Ẹ bá a share, ẹ jẹ́ kán mọ̀ bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́. A wá sí ìlú Ọ̀yọ́ fún ètò ààbò ilẹ̀ Yorùbá kí àwọn bàbá wa kí wọ́n dìde fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn, kí wọ́n má fọwọ́ lẹ́rán. Ọjọ́ ọ̀la ló ṣe pàtàkì, kí wọ́n má jẹ́ kílẹ̀ Yorùbá ó parun. Ilẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ parun. Ẹ má jẹ́ kí wọ́n fi scope gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ wa. Koiki Media bring the world closer to your doorstep. Today is July 22, 2025. A wà nílùú Ọ̀yọ́ lọ́dọ̀ bàbá wa Aláàfin ti ìlú Ọ̀yọ́. Ṣó ń gbọ́, má balẹ̀ Yorùbá jẹ́ fún wa. Ṣó ń gbọ́, ilẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ bàjẹ́, ó bàjẹ́ tì. Ẹni tí ò ní dàn làwọn aráyé wọ̀, tó wá lẹ́sùn méjì lámì ilé ayé. Káyọ̀ hùwà bí ẹni tí ò ní rọrùn, bí ẹni máa kú lọ́la ní ká má jẹyé. Torí náà jẹ́ kí ìtútù kan tewétewé. Ṣàròdà ń gbẹ́ ní ìtòmọ̀, àwọn lọ ilẹ̀
ilẹ̀ tó máa mọ́ ọ̀la kò sẹ́ni tó lè sọ tó rán lọ́hùn ló mọ̀ ìyẹn ní gbélé kù. We want security of Yoruba land. A fẹ́ ètò ààbò ní ilẹ̀ Yorùbá. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ dìde o. Àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ dìde o. Stand up for save of Yoruba land. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ dìde torí ọjọ́ ọ̀la o. Gbogbo ẹ̀yin àgbààgbà bàbá wa tá a bá láyé ẹ dìde nílẹ̀ Yorùbá nítorí ọjọ́ ọ̀la àti àní. Ọ̀rọ̀ ayé. Àwọn ọmọ yín lẹ́jọ́ lórí lé lórí o. Nílẹ̀ àgbààgbà ní ilé tó ń pè ní ẹ́kọ́sì nílẹ̀ Yorùbá. Àgbàlagbà ni àwọn ọmọ yín ilẹ̀ ti di àgbàlagbà lé lórí ẹ̀ǹdé. Àwọn ọmọ yín lẹ́jọ́ lórí lé lórí o. Bí àwọn èwe ilẹ̀ jẹ lórí lé lórí ẹ̀ǹdé. Tí ó bá sílẹ̀ Yorùbá, kò sẹ́ńtẹ́ fẹ́ jọ lórí lé lórí o. Tí ó bá sílẹ̀ Yorùbá, tàlẹ́ fẹ́ jẹ lórí lé lórí ẹ̀ǹdé. A fẹ́ ètò ààbò fún ilẹ̀ Yorùbá pátá. Ìpínlẹ̀ Yorùbá afẹ́tò àbòbò ìlọ́dún lọ́dọ̀ ní òní ẹ̀ ọ̀ní ìbàjẹ́ afẹ́tò àbòbò Yorùbá. Báyìí ló ṣe ń lọ nílùú Ọ̀yọ́. A wà nínú Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ yìí. Tá a bá kúrò ní àyè à ń lọ sóko bọ̀ sọ́. Tá a bá kúrò lóko bọ̀ sọ́ à ń lọ sí Sẹ́yìn. Ìbàdàn láti dé àyè ayé àgbààgbà ẹ̀ǹdè. Stand up Yoruba land. Ẹ jẹ́ dìde ká dúró lórí Yorùbá láàdì kò jù báyìí lọ. Ẹ̀yin àgbààgbà ẹgbà wá. Ọ̀dàrú ọ̀rọ̀ méjì ọmọ méjì ìwúrí lójú ọ̀rọ̀ méjì òṣèlú yẹn. Ẹ bá wa share, ẹ bá wa share, ẹ dákun ẹ jọ̀ọ́. Àwọn èèyàn wa ẹja dìde. Ẹ̀yin adarí ilẹ̀ Yorùbá, tí ò bá sílẹ̀ Yorùbá, kò sí ní tẹ́ fẹ́ jó lórí lé lórí o. Ìmọ́lẹ̀ ti dé. Ìmọ́lẹ̀ ní ilẹ̀ Yorùbá nínú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Aṣíwájú ilẹ̀ Yorùbá ìmọ́lẹ̀. Sí àríyẹ. Ògbómọ̀ṣọ́lá ìmọ́lẹ̀. Ẹ wo àwọn ògo ilẹ̀ Yorùbá. Yàrá ilé ọjà ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀. Báyọ̀ àwọn oṣù ẹ̀fọ́. Ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ ní gbọ́dọ̀ rẹ̀. Koiki Media bring the world closer to your doorstep. Koiki Media bring the world closer to your doorstep. We want good life for Yoruba land.
Sunday Adéyẹmọ Ìgbòho is here. Ṣé o dá mọ̀? Ògo adúláwọ̀. We want security for Yoruba land. Ètò ààbò fún ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. Mi ní wáyé ti bàbá mi Ọládélé, I see you. Bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́ òní ní July 22, 2025. Báwo ló ṣe lù sẹ́mi ẹ̀ sí? Ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé ẹ wo ibi tá fi àdàgbà ètò ìsọlẹ̀ sí lónìí rè o bó bá tó ṣe ń lọ lórí ọ̀rọ̀ Alhaji Sunday Igboho àtọ́jẹ́kẹ́ ẹ mọ́ gbọ́ tábà rí ẹni tí ò ti subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà kẹ́yìn náà kẹ́ lè mọ́ jàǹfààní bá a bá ṣe mú fúnra wá fún gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri níbikíbi tẹ́ ẹ̀ ti ń wò wá àdúrà wa sí ni pé ẹ wo ìrì lójú owó rí o ìrì lójú ọlá rí ire lójú gbogbo wa ọmọ rí o ire o ó dìgbà.